Kakanfò kọ́ ní Basọ̀rún o, Kakanfò kọ́ ní Ìbà, Kakanfò ṣe Ìbà. Ààrẹ la máa ń pe Kakanfò tàbí ká pè ní a lè pè láàrẹ, a lè pè ní Kakanfò. Àpèjá orúkọ rẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè mẹ́ta la kó fóun nìkan. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, ẹ wò lórí ìtàn ilẹ̀ Yorùbá èyí tí bàbá wa Ààrẹ Òpìtàn èyí tí wọ́n máa ń pa. Ẹ wá gbọ́ irú àwọn ìtàn lórí ìtàn bá Ìbà bọ́n ṣe ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò bọ́n ṣe ń fi wọ́n jẹ àti Kábíyèsí Ọ̀wádé pẹ̀lú bí ọ̀rọ̀ Ìgbòho náà ṣe bọ́n ṣe fi Ìgbòho. Ẹ wo, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ju gbogbo ẹ̀ pátá dé máa gbọ́ tí bàbá wa Ààrẹ Òpìtàn bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá. Ẹ bá mi láìkì fídíò yìí kẹ́dẹ̀ bá mi share. inú Ọ̀yọ́ local government gbogbo wọn wà tẹ́lẹ̀ kó tó di gbégbà tá à ń tó local government pín Ọ̀yọ́ local government gbogbo àwọn Ìkòyí náà ni Ọ̀yọ́ local government wọn wà. Ṣùgbọ́n náà ni mo máa sọ pé ká ṣọ́ra ọ̀tẹ̀ Aláàfin lẹ́ẹ̀lẹ́ fẹ́ dì iná lọ ya mọ́ yín lọ́wọ́ yìí ìní tá a wá rán láti gbà wọn. Bá Aláàfin ṣe mọ́ o, bá kinní kan ṣe kò sí tó burú ká pé local government kọ́ lọ oore ló pé. Ìgbòho Ọ̀yọ́ Ìgbòho tá a bá ń pe Ìgbòho kìí jẹ́ káwọn èèyàn mọ̀ Ọ̀yọ́ Ìgbòho ní ń jẹ́ ìkékúrú rẹ̀ ní Ìgbòho. Tẹ́ ẹ bá pè ní Ìgbòho kìí tí ì pé, tẹ́ ẹ bá pè ní Ọ̀yọ́ Ìgbòho ni ló pé, torí bẹ́ẹ̀ ni orúkọ tá a fi ń pe Ọ̀yọ́ Ilé àti Ọ̀yọ́ Àtìbà tòní ń ló ti wá. Ọ̀yọ́ Ìgbòho ní ń jẹ́. Ọ̀yọ́ Ìgbòho ni ibùjókòó oore ló pé wà. Ọ̀yọ́ tilé tí Aláàfin Olúewu jẹ kẹ́yìn lọ́ba tó jẹ kẹ́yìn bẹ́ẹ̀ àmọ́ àsín síbẹ̀ ni là ń pè ní Ọ̀yọ́ ọ̀rọ̀ àbí ká pè lọ́yọ́ ilé. Ọ̀yọ́ tí bàbá wa Kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwádé Ẹlẹ́wùẹ̀tù wà Àkànní Òòṣà ni là ń pè ní Ọ̀yọ́ Àtìbà. Ọ̀yọ́ Ìgbòho wá ní Aláàfin Ọ̀yọ́ ló ní tí ò rújú ni. Táláàfin Ọ̀yọ́ lè ní kílẹ̀ ń ṣe ń bẹ̀rùn, ta ló fi yín bẹ̀rùn, mo fẹ́ lo bẹ̀rùn. Oore ló pé. Nínú ẹ̀ náà àwọn ìlú tí wọ́n là yàtọ̀ sí Ìgbòho Ọ̀yọ́ Ìgbòho, àwọn ìlú tí wọ́n jọ wà ní oore ló pé local government pọ̀. Ẹ jẹ́ n tún gbé kinní wa lónìí, ẹ jẹ́ n tún gbé, ẹ jẹ́ n wò 917 square kilometers nílẹ̀ wọn. 917 square kilometers. Ìjọba ìbílẹ̀ Ìdó wa ó jù wọ́n lọ. Ìjọba ìbílẹ̀ Ìdó wa ó jù wọ́n lọ. Ìdó wa ń bì nìbàdàn ó ju oore ló pé lọ. Torí ìjọba ìbílẹ̀ wa ní Ìdó 986 square kilometers ní 986 square kilometers ní ìjọba ìbílẹ̀ Ìdó wa. Aláàfin ló ní àwọn ẹkùn yẹn tí ò rújú. Aláàfin ló sì tẹ ìlú náà. Ọ̀yọ́ Ìgbòho kò sẹ́ni méjì tó tẹ̀, ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ló tẹ̀. Aláàfin ló tẹ̀ fún rẹ̀. Tẹ́ ń bá ní ìlú kan ń bẹ o tó bá tẹ̀ pé tadé lórí, kìí ṣe pé wọ́n wá gbádé fún un tó ọba débi tó ń lọ ìní o tó dádé, tí ọba tẹ̀ fúnra rẹ̀ Ọ̀yọ́ Ìgbòho ni. A sì sin Aláàfin mẹ́rin ló sunbẹ̀. Aláàfin mẹ́rin ló sunbẹ̀. Agbé kan wá sunbẹ̀ ni, mẹ́ta sì sùn síbẹ̀ ló fi jẹ́ mẹ́rin. Bí wọ́n ṣe wá rí un bí Ọ̀yọ́ Ìgbòho ṣe wà àtàwọn ìlú míì tí ń bẹ lẹ́kùn rẹ̀ tó jẹ́ pé ilẹ̀ Aláàfin ni, a fún wọn ní local government tí wọ́n ti ń dá dúró tá a pè ní oore ló pé.
yàtọ̀ síyun a pín ẹkùn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ gangan fúnra rẹ̀ a sọ nípa Ọ̀yọ́ empire. We are not talking about Ọ̀yọ́ empire, we are talking about Ọ̀yọ́ land. Ọ̀tọ̀ ní Ọ̀yọ́ town, the greatest town ní Ọ̀yọ́ ọ̀rọ̀, Ọ̀yọ́ ilé. Gbogbo àwọn Christian missionary, àwọn òyìnbó tí wọ́n wá ń gbà náà tí wọ́n lákọọ́lẹ̀, wọ́n ní nínú Ọ̀yọ́ ilé ń gbà náà wọ́n ń rí èèyàn 2 million population, mílíọ̀nù 2 èèyàn ni wọ́n ń rí ní Ọ̀yọ́ ilé. Ìdí inú tó fà tó ṣe pé ńgbà tí Ọ̀yọ́ ilé tú, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ní apá àṣálẹ̀ ó tètè kún. Irú ẹ̀ ní Ìbàdàn, irú ẹ̀ ní Ìjàyè, irú ẹ̀ l'Abẹ́òkúta, irú ẹ̀ ní àwọn Ìpẹ́tùmodù, irú ẹ̀ làwọn Gbọ̀ngán. Àwọn Ẹdẹ wọ́n lóríire ń bẹ, Ògbómọ̀ṣọ́ wọ́n lóríire ń bẹ tó fi dé Mọdákẹ́kẹ́. Bérò ṣe pọ̀ sí torí Ìjàyè, àwọn òyìnbó tó lọ ọjà Ìjàyè mí níwèé lọ́wọ́, òyìnbó tó fojú rí ọjà Ìjàyè tí wọ́n bá ń ná ọjà Ìjàyè ńgbà náà ó lé èèyàn 50,000 50,000 ni wọ́n ń ná ọjà Ìjàyè tí gbogbo àwọn èèyàn wà káàkiri tí wọ́n máa ń ná ọjà Ìjàyè. Ọjà náà sì ń bẹ nílùú náà dòní tí wọ́n ń ná ọjà Ìjàyè ń dòní, àmọ́ kò dàbí ìtijọ́ mọ́ tóra àti ọlá ti lọ. Wọ́n ti Ghana, wọ́n ti Mali, wọ́n wá ná ọjà Ìjàyè. Ká tó wá sọ Ọ̀yọ́ ilé tó ṣe pé láti Egypt, láti Sudan, gbogbo ibikíbi, Congo ní o, Benin Republic ní o, Ghana ní o, Ivory Coast ní o, Mozambique ní o, gbogbo ibikíbi ni wọ́n ti wá ná ọjà Ọ̀yọ́. Akẹ̀sán baálé ọjà, the largest market in Black Africa and West Africa ní Akẹ̀sán baálé ọjà. Tọ́rọ́jà tá a ti ná bọ̀ njọ́n iná ẹ̀ ní ọjà Ìgbòmẹ̀kùn. Ìgbà tó ń parẹ́ àròrípa rẹ̀ mọ́ l'Akẹ̀sán dé. Àìsí fi ìyìn tó bá ti jẹ́ nǹkan míì, àìfi orúkọ ọba káwá máa fi pé nǹkan míì. Wọn ò wá pè ní Akẹ̀sán ọba ọjà, wọ́n wá pè ní Akẹ̀sán baálẹ̀ ọjà. Pé gbogbo ọjà pápátá o eléyìí ló jù nú gbogbo wọn. Àwa pín ẹkùn Yorùbá, ẹ ṣe gbẹ̀nà yìí tẹ̀ ń fún alẹ́ bùn lórí TikTok. Àwa pín ẹkùn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ a pín sí 4. Òǹpẹ̀tù ní Olúòjé ní òun náà lolúòjé kí mo tiẹ̀ tó ń sọ. Àrẹ̀sà ní Olúgbẹ́ni Oníkòyí ní torí pé tó kú lójé. Àwọn èèyàn ọba aládé ni wọ́n, àwọn ọba aládé míì tó ń lọ. Ẹkùn òsì ni wọ́n wà. Ẹkùn òsì ni wọ́n wà. Àwọn ni wọ́n wá pààlà pẹ̀lú ẹkùn èpò. Ìyìn tí ọmọ wa máa jẹ́ báńdírì wọn. Bí wọ́n ṣe gé náà lódù ọba ń. Wọ́n fodù ọba ń gé. Iná ní jẹ́ báńdírì wọn. Bẹ́ẹ̀ yẹn bá ti fodù ọba ń lọ gbogbo àjà wà ní débi Ọ̀yọ́ tòní wà. Akímọ̀ ń rìn ìní ààlà. Torí gbogbo ẹ̀yin ọmọ kéékèèké ẹ wá gbọ́ tàn. Ẹ̀yin àgbà tẹ́ ẹ mọ̀ tàn tó ṣe pé ńgbà tẹ́ ẹ dàgbà ẹ bùkátà fún tàn tẹ́ ẹ fi dàgbà. Ìgbẹ́ wá dàgbà tẹ́lẹ̀ fẹ́ wá máa já búrẹ́dì fáwọn ọmọ ẹ̀ nítorí àwọn ọmọ rú ẹ̀yin náà máa bọ̀. Ìtàn Ọ̀fàjà àlàyé ni. Gbogbo ìtàn ní ìsinmọ̀ bíi tílé bàbá mi kọ́. Kò ní burúkọ ọmọ dẹ́ẹ̀dẹ̀ bàbá ẹ̀ mọ̀. Ọmọ dẹ́ẹ̀dẹ̀ bàbá ẹ̀ mọ̀. Akímọ̀rìn wá ní ààlà pín sí.
ní ààlà Èwo, ààlà Ẹ̀gbá, Akínmọ̀rin náà ti wà lára Ọ̀yọ́ lónìí. Àwọn Ẹ̀gbá tẹ́ bá ti dé Akínmọ̀rin bí mo ṣe ń mú bọ̀ nu ó tún gbọ́ ọ̀nà bòmíì lọ o, ó tún lọ sọ́nà ààlà Òkè Ògùn o. Akínmọ̀rin ibẹ̀ ni ààlà àwọn Ẹ̀gbá Àgúrá ti bẹ̀rẹ̀. Láwọn tó ṣe wípé a yọ̀ǹda fún ẹ̀yin náà ẹ ṣèjọba ṣùgbọ́n síbẹ̀ náà o ara wa ni kí ló sì jó rí bẹ́ẹ̀ ni wípé ihun tí ń fi yọ̀ǹda fáwọn Aláàfin ló ní gbogbo ilẹ̀ yẹn náà o. Gbogbo Ẹ̀gbá ilẹ̀ ìtọ́bẹ̀ látàkímọ̀rin yẹn náà tó fi lọ dé Odò Ọ̀nà. Odò Ọ̀nà ilẹ̀ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ni o. ìtẹ́ ẹ̀fẹ́ mọ̀ àwọn aṣọ fún yín kọ́ bá lè yé yín. Ṣùgbọ́n àwọn eléyìí ọmọ òkò ni wọ́n. ẹ̀rí wá pé ònù láké ònù lóko àwọn aké ọ̀tọ̀ Alákétu ló bí àwọn. Alákétu ni ló bí Aláké. Ṣùgbọ́n òkò àwọn Àgúrá òkò ni wọ́n àti Ẹ̀gbá Òkè Ọ̀nà ọmọ Aláàfin Ọ̀yọ́ làwọn méjèèjì. Òkò ọmọ Ọ̀rànmíyàn ni ìlà ń pè ní òkò Ọ̀rànmíyàn. Òkò Ọ̀rànmíyàn sì ń bẹ lónìí. Ẹ̀bẹ̀ta náà la sì ti gbé kápítà tiwọn náà tó fi débi tó dé. Lára wọn ni Òkòrèsé ọmọ Wòrírà. Wòrírà kó má bàa rẹ ẹrúkẹ́rú ẹrúkẹ́rú abilala lẹ́nu. Ọmọ ajowú yọkọ lẹ́nu. Owó òjé ńláya méjì lágbàlá. Ó ní kórogún òun ó jírodò láfẹ́ ẹ̀mọ́jú. Kórojú òun ó jírodò lọ́gànjọ́ òru. Kọ́wá lè kú onìkan lọ́wọ́ ọkọ. Kọ́wọ́ olóró ọba àlè borogún. Kọ́ba àlè kú onìkan lọ́wọ́ ọkọ. Kọ́wá lè máa sọkọ níwá jẹ. Kọ́wá lè máa sọkọ níwá mu. Òkòrèsé ọmọ abéwúrú jowú lóko. Ó nígbà tó ọmọ pọ̀ lálẹ́ lágbàlá èmi ló mú mi wá ṣe lóko. Òkòrèsé nù àwọn lọmọ ajowú yọkọ lẹ́nu. Ẹ̀jẹ̀ sì ń bẹ nínú àwọn ìyá wa ọ̀pọ̀ àwọn obìnrin wa dòní. Lẹ́jẹ̀ Òkòrèsé. Ìtọ́ bá sì ti lẹ́jẹ̀ Òkòrèsé lára àfikọ́ kó ṣe sùúrù. Borí bí ọ̀bà para rẹ̀ yọ ọ̀pọ̀kọ níbi owú. Ṣùgbọ́n nígbà tó ṣe pé àwọn eléyìí apá abi tí wọ́n bọ́ sí ọmọ Aláàfin ni wọ́n. Ṣùgbọ́n àwọn tó wà ní ẹkùn Èpò àwọn tó ṣe wípé Aláàfin fún wọn ńlẹ̀ ni ẹ máa lo bẹ̀ àmọ́ ẹ máa mú ṣàkọọ́lẹ̀ wá. Àwọn yàtọ̀. Aláàfin ló nílẹ̀. Wọn ò rí ìtàn kankan sọ ẹ bá a ṣe débẹ̀ bá a ṣe kinní kan orí ilẹ̀ Aláàfin ni. Ọjàgun gbà ní o ó fi rẹ́ǹtì fún wọn ní o wọ́n yá lò ní o wọ́n ṣàtìpó ń bẹ̀ ní o Aláàfin ló. Àwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé tí ìtàn wọn sì ti pẹ́ sí fọ́ọ̀ sí rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ nú wọn sì ń bẹ tó ṣe pé ìlú wọn Ògùn ti parẹ́. Ìlú ẹ̀ ní Ìwòyè. Ìwòyè náà sì ní ọ̀dà nínú ọmọ Aláàfin náà ló wà ń bẹ̀ ló tẹ̀. Ìlọ́tẹ̀bẹ̀ ìwọ dúró láàrin wọn. Adérè ìwọ náà dúró láàrin wọn kọ́ ọmọ ìjọba láàrin wọn. Kọ́ ọmọ jẹ́ ajẹ́lẹ̀ láàrin wọn bẹ́ẹ̀. Bọ́rọ̀ bá fẹ́ dàrú yanjú ẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ọmọ ọba. Àmọ́ tí agbára tiẹ̀ náà bá ká ẹ máa kó bọ̀ lọ́yọ̀ọ́. Ìwòye ó ti di ìletò kékeré tó ti fẹ́ tó parẹ́ mọ́tàn lára lónìí nípínlẹ̀ Ọ̀ṣun. Àṣẹ́kùbọ̀ wọn gba wàhálà pọ̀ bí ìgbà tí àwọn Òwu náà migrate lọ sí Abẹ́òkúta. Àṣẹ́kùbọ̀ wọn náà làwọn tí wọ́n wà níbi tá à ń pè ní àgọ́ Òwòyè lónìí. Àwọn wà lágọ̀ọ́ Òwòyè lónìí ní ilẹ̀ Ìjẹ̀bú ibi tí fásitì tó gbajúmọ̀ ń wà lágọ̀ọ́ Òwòyè.
ìwòye nu ìwòye ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun àgọ́ nù bí a ṣe ní àgọ́ Kúrúnmí tó wá di Ìjàyè Kúrúnmí lónìí torí Ìjàyè àwọn Ìjàyè méjì ní bẹ́ńbẹ́ Ìjàyè Kúkúdì gangan ní Ìjàyè àbáláyé Ìjàyè Kúrúnmí Ọ̀yọ́ làwọn gbogbo ẹni tí bá ń jẹ́ ìdílé Kúrúnmí àwọn Ìjàyè Kúrúnmí wọn èé ṣe Ẹ̀gbá Ọ̀yọ́ ni wọ́n Ìkòyí ni wọ́n àti àwọn ẹ̀yà míì ní ẹkùn Ọ̀yọ́ tí wọ́n jọ fọ́ọ̀mù tí wọ́n jọ gba ìlú lọ́wọ́ àwọn Ẹ̀gbá lọ́wọ́ àwọn Ìjàyè Kúkúdì torí àwọn Ìjàyè Kúkúdì náà àwọn Ìjàyè náà tó pín méjì nígbà tí ìjà dé láàrin ẹ̀gbọ́n àti àbúrò la fi ní Ìjàyè Òbíríntì Ìjàyè Òbíríntì náà ní jẹ́jàyè Ojútáyé lẹ́yìn ọ̀rẹ̀yìn Ìjàyè Ojútáyé ń bọ́ sọ́wọ́ Aláàfin Ìjàyè Kúrúnmí bọ́ sọ́wọ́ Ìbàdàn nígbà wọn lẹ́yìn Kúrúnmí tán àmọ́ ọ̀nà bòmí ìlèyùn Ìwòye àwọn wà ń bẹ̀ àwọn ni wọ́n ń lo èbùmọ̀wé ìbejì ìkan ẹ̀jẹ̀ kan náà làwọn àti ọba Oǹdó Òṣèmọ̀wé ọmọ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n. ṣùgbọ́n àwọn Ẹ̀gbá mẹ́ta ni wọ́n pín sí Aláàfin kó méjì nínú mẹ́ta ó kódà méjì nínú mẹ́ta tí wọ́n gbà pọ̀ ọmọ Aláàfin làwọn ìtàn sọ oríkì sọ débi wípé mo sọ nígbà tí bàbá Sódẹkẹ́ tí wọ́n pè é àwọn akọni tó kúrò nìbàdàn torí àwọn Ẹ̀gbá gbogbo wọn jọ wà ń bàdàn ni ìgbà náà mo sì ń padà bọ̀ lágbàgbé bí mo ti kú ò àmọ́ tá a bá máa gbé yín yípo ká máa rọ ìtàn sí yín lórí torí a ti kí àárọ̀ bọnú akèrèǹgbè ìyún kẹ́ẹ̀gì a fẹ́ rọ epo sí a sì fẹ́ kó dànù. wọ́n jọ wà ń bàdàn nígbà tí Mọ́yẹ̀ Okùn Adé ń jẹ́ olórí wọn ìjà wá ń dé láàrin wọn tribalism wà ń gbà náà rẹpẹtẹ àwọn fẹ́ ń gbógun ti àwọn Ẹ̀gbá ń claim pé lórí ilẹ̀ wa ìyún lọ́wọ́ á mú àwọn Lámọ̀dí tó jó lórí wọn láwọn ò lọ wọ́n pe lùsì wá babaláwo mo ti sọ tẹ̀yìn onútàn Sódẹkẹ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀tọ̀ sì ń bọ̀ ń bẹ lọ́jọ́ iwájú ẹ sì tó rí nínú ìtòògùn Ọ̀tẹ̀fọ̀n ibẹ̀ mo ti ṣàlàyé òṣèlú ilẹ̀ Yorùbá fún yín. ẹ̀wọ̀n àwọn gbé babaláwo lùsì dé tó ń dáfá Ifá aláfọwọ́yí odò obì ni obì aláfọwọ́yí ìlọ́wọ́ adi wípé ìjà dé wọ́n pa Lámọ̀dí tán ẹni tó kù lólórí inú wọn àwọn náà tó gbà fúnra wọn àmọ́ ẹni tó fẹ́ yanjú jù nù wọn iná ni Ọ̀ṣọ́ Ayékándú wọ́n fúnra wọn wọ́n fò odò ọ̀nà wọ́n wà ń bẹ̀ fún bí ọdún méjì ọdún mẹ́ta wọ́n fi kí làwọn fẹ́ ṣe kí wọ́n tó ránṣẹ́ sí Sódẹkẹ́. Sódẹkẹ́ náà dẹ̀ sá lọ́wọ́ ọjàjàbọ̀ lọ́wọ́ àwọn Ẹ̀gbádò ni tọ́ra àwọn Ẹ̀gbádò mú Sódẹkẹ́ in tó fi sáàfù wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn Ọ̀yọ́ ló sì dominate Ẹ̀gbádò náà ta ló sọ pé ta láàfin Òṣòro ẹyẹ sọ pé ta láàfin Òṣòro bẹ́ẹ̀ bá kéré nítàn ẹ jẹ́ ká rọ̀ yín nítàn ta ló ń sọ pé ta láàfin Òṣòro bá a bá yọ Aláàfin kúrò lára àtàn kò sí ìkankan tó kù mọ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá bá a bá ti yọ Aláàfin kúrò lára àtàn kò sí ìkankan mọ́ ìhòòhò nítàn ilẹ̀ Yorùbá wà
ṣùgbọ́n nígbà tí ariwo bá ń bẹ́ńta èmi ń pariwo ìwọ̀nba ọ̀rọ̀ tí ó bá yáwọn èèyàn láàṣọ àárẹ̀ àti sọ dòǹdó àti sọ délẹ̀ ìjẹ̀bú àgbọ̀ òwòye ẹ̀gbádònú àti sọ tilẹ̀ ẹ̀gbádò la tó ń sọ lọ́wọ́ yìí tó ṣe pé ńgbà revolution kan ṣẹlẹ̀ ẹgbẹ̀rún 13 àwọn ọmọ aláàfin láwọn ìdílé ọba àwọn ẹ̀já aláàfin àwọn ọlálọ́yọ̀ ni wọ́n pálí ilẹ̀ ìgbádò títàn sí ń bẹ lórí rẹ̀ Sódẹkẹ́ wa ń bẹ bẹ́ẹ̀ torí aláàfin ni máa ń yan olú fún wọn nílàró níjọ́un ọdún mẹ́ta láláàfin dẹ̀ máa ń yan olú fún wọn bí ìgbà tá à ń lo ìṣèjọba local government chairman tọdún 3 bá sì ti pé yóò padà lọ sí Ọ̀yọ́ tápà lè ń pe tápà iná sì ni olú tá a máa ń yàn fún wọn nílàró tápà lolú tá a máa ń yàn fún wọn nílàró ọdún 3 tọdún 3 bá sì ti pé yóò lọ ṣe kí ni o yóò lọ fẹ̀yìntì síbi tá à ń pè ní Òkè Olú lọ́yọ̀ọ́ èyí Ọ̀yọ́ ọ̀rọ̀ lọ́yọ̀ọ́ lé. ibẹ̀ wá ni nígbà Sódẹkẹ́ wá jàjàbọ́ tí revolution ti ṣẹlẹ̀ Ìjẹ̀bú ti gbà nínú ilẹ̀ Ẹ̀gbá àwọn jagunjagun Ìbàdàn Ọ̀yọ́ Ẹ̀gbá apá kan Ògùn bẹ́nu wọn Ifẹ̀ Ìjẹ̀bú àwọn náà ti gbà nínú ilẹ̀ Ẹ̀gbá àwọn Àwórì ìgbà tí wàhálà dé àwọn náà ti gbà nínú ilẹ̀ Ẹ̀gbá àwọn Ẹ̀gbádò tá à ń pè ní Yewa lónìí Ẹ̀gbádò ni wọ́n a tún máa ń pè wọ́n ní Ẹ̀gbálúwẹ̀ àwọn náà ti gbà nínú ilẹ̀ Ẹ̀gbá ilẹ̀ Ẹ̀gbá ti wá kéré sí bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ ìní wọ́n ṣe wá ránṣẹ́ pé Sódẹkẹ́ tí wọ́n fi wá tẹ Abẹ́òkúta Sódẹkẹ́ ló lórí àwọn tó tẹ Abẹ́òkúta kí mo wá fẹ́ lò nígbà wọn wá dá Abẹ́òkúta tí wọ́n jókòó Sódẹkẹ́ ò lo táìtù míì kọjá táìtù Ọ̀yọ́ Báṣọ̀run ni Sódẹkẹ́ fi rúùlù lábẹ́òkúta Báṣọ̀run lóòótọ́ ìyá Sódẹkẹ́ Ẹ̀gbá Ẹ̀gbẹ̀yìn ni ọba Òkìkílù lọba tó jẹ lórílẹ̀ Akínkànyìn ẹ̀gbọ́n ló jẹ́ sí ìyá Sódẹkẹ́ àmọ́ lé bàbá Sódẹkẹ́ Àgùrá làwọn ìdí nù tó fi lo táìtù Báṣọ̀run Ìbà Ọ̀ṣọ̀run ẹjẹ tún lò mọ díẹ̀ ńbẹ fi tó kù ńbẹ Kákàǹfò kọ́ ní Báṣọ̀run o Kákàǹfò kọ́ ní Ìbà Kákàǹfò ṣe Ìbà ààrẹ la máa ń pe Kákàǹfò tàbí ká pè ní alépè láàrẹ alépè ní Kákàǹfò àpèjá orúkọ rẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kákàǹfò oyè 3 la kó fóun nìkan oyè 3 lápapọ̀ tá a sọ dẹyọ kan Ààrẹ Ọ̀nà Kákàǹfò torí ọ̀nà lọ́yọ̀ọ́ táìtù oyè ni ọ̀nà aka ọ̀nà sókun ọ̀nà kìíní kan ẹ̀ mọ̀ gbọ́ bẹ́ẹ̀ náà sì ni ààrẹ oyè Ọ̀yọ́ ni àìjẹ́ńbò míì gbogbo ẹ̀tọ́ bá tí ẹ̀ bá sọ̀yọ́ tí bá ń fi ààrẹ kún oyè tí wọ́n jẹ́ àìmọ̀tàn àìmọ̀kan ni bẹ́ẹ̀ náà wá ní Kákàǹfò oyè 3 ni àìpè lọ́nà bẹ́ẹ̀ aróyè rẹ̀ ni ṣùgbọ́n tá a bá fẹ́ pe Ààrẹ Ọ̀nà Kákàǹfò ní kékurú a lè pè ní ààrẹ a lè pè ní Kákàǹfò tá a lè pè nù ṣùgbọ́n pé ká wá pe Kákàǹfò níbà àbí Kákàǹfò wá lòun ní ibà ẹ tí bá ń sọ bẹ́ẹ̀ kò mọ̀ tán kò sì mọ̀ kan kò sì fẹ́ gbọ́ kò sì fẹ́ gbà tẹ́ ẹ bá délé ààrẹ Látòsà ilé ààrẹ ni wọ́n pè é Ààrẹ Ọ̀nà Kákàǹfò Látòsà
ẹgbọ́n kí wọ́n pe Ààrẹ Ọ̀nà Kakanfò látòsà ní nínú ìtàn ní ibà, ẹ lọ mú tàn náà wá ẹ̀ lérí. Kúrúnmí, orípa ilé Kúrúnmí, àdúgbò Kúrúnmí ń bẹ nílùú Ìjàyè dọ́là. Òkè Ààrẹ, ilé Ààrẹ náà wọ́n ó pè é torí Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Níbo lẹ́ẹ̀tì wá gbọ́ ibà tẹ́ ẹ bá dé Ìbàdàn, tẹ́ ẹ bá lọ sí ilé Olúyọ̀lé, ilé ibà Olúyọ̀lé lẹ́gbọ́. Ilé ẹ̀ lọ jẹ́ pé ọjà tí ń bẹ ní látọ́ bẹ́ẹ̀ láti bí ẹnu mọ̀ pọ́hùn lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tá a bá fẹ́ máa lọ sọ́nà bodè padà. Wá sọ́nà ìsàlẹ̀, wá sọ́nà ilé Olúyọ̀lé, ọjà ibà ni kìí sọjọ́ ọba, ọjà ibà, ọjà àbá, ọjà ibà Olúyọ̀lé. Àwọn èèyàn máa rò pé ọjọ́ ọba ni, ọjọ́ ọba kọ́ ọjà ibà. Nígbà tó Olúyọ̀lé jẹ Basọ̀run Ọ̀yọ́ tán, ọjà Alábọ́sìdé ní kọ́kọ́ ń jẹ́ tẹ́lẹ̀. Èyí tá a sì fi pè lájà Alábọ́sìdé, Lábọ́sìdé ọmọ Fẹ́ni nídìí bàbá, àmọ́ Ọ̀yọ́ ni nídìí ìyá. Nígbà yẹn tí wàhálà bá wá ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń bára wọn jà lọ́jà, yóò ní ẹgbà táwọn ẹ̀ bá ti rí tí wọ́n ń to àtòrí bọ̀ tátòrí tó ń bọ̀ wọ́n bàbá Lábọ́sìdé ní bọ̀, bàbá àṣàlẹ̀ ní bọ̀, bàbá Lábọ́sìdé ní bọ̀. Àwọn ọmọ tí ò sì ní kóbọn lọ́wọ́, pẹ̀lú àwọn tó kóbọn lọ́wọ́, kàdá lọ́wọ́, kọfà lọ́wọ́, ànàbàjẹ́ ni wọ́n nà wọ́n kúrò lọ́jà pé ẹ má bọjà jẹ́. La fi wá ń pè ní ọjà Alábọ́sìdé ní ọjà Ìbàdàn gbà òun náà nìkan lọ́jà Ìbàdàn. Nígbà Olúyọ̀lé wá di ibà Ọ̀ṣọ̀run Ọ̀yọ́ ní ọdún 1838 làwa yí padà, àti ọlá tí Olúyọ̀lé lò lọ́jà ń làwa fi sọ di ọjà ibà Olúyọ̀lé. Àkékúrú rẹ̀ ní ọjà ibà, ọjà ibà apàrọ̀jẹ ń bẹ̀ ni. Basọ̀run là ń pè ní ibà, Basọ̀run là ń pè ní ibà. Ààrẹ Ọ̀nà Kakanfò là ń pè ní ààrẹ, tàbí ká pè ní Kakanfò. Ṣùgbọ́n ẹ́mbásì wà lóhun rí tó wọ́n fẹsẹ̀ lé nínú ìta ń sọnù o. Bàbá mi, ẹ̀gbọ́n mi, Mọ́gàjí Adéjùmọ̀, lánàá nígbà wọ́n ń sọ tá à ń sọ̀tàn tí wọ́n ń gbè lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò, tá a sì ń sọ pé bítàn ṣe rí, bítàn ṣe rí, bítàn ṣe rí, bítàn ṣe rí, bítàn ṣe rí rèé, tí wọ́n ń fìdí Ààrẹ Ọ̀nà Kakanfò tó ní pé wọ́n jọ wà pọ̀ papọ̀ nínú òsè yí mẹ́yìn tẹ́yìn náà sì mú tọ́ àbá. Ìdínú àwọn ọmọ Lájí Abbas ò ní gbọ́, kò ní gbọ́ kọ́yìn títí tẹ̀tí ń bẹ́ńlẹ̀ mọ́ ń sọ, ìtẹ̀tí ń bẹ́ńlẹ̀ mọ́ ń sọ. Àbí ọ̀rọ̀ ẹ̀yin la fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún nísìn, ẹ wo ibi tó ti gbé wa dé. Nígbà ó ṣe pé bí n bá ti ń pè ní dáhùn àṣẹ Ọlọ́run ni. Ìní sójà kẹfì wá lo ibà torí pé jẹ Basọ̀run ọ̀wù ọ̀jẹ̀ Basọ̀run ó sì ń pera rẹ̀ níbà. Tí Abíọ́lá bá ń pera rẹ̀ níbà kìí ṣe nítorí oyè Kakanfò tó jẹ, torí ipò jẹ Basọ̀run ilẹ̀ Ìbàdàn. Tí Abíọ́lá bá ń pè ìyàwó rẹ̀ ní Ayinba kìí ṣe pé nítorí ipò jẹ Kakanfò, torí pé Ayinba la máa ń pè ìyàwó àwọn Basọ̀run, Ayaba la máa ń pè ìyàwó àwọn Aláàfin. Gbogbo ìlú tí wọ́n bá ti jẹ́ ẹkùn Ọ̀yọ́, tí wọ́n bá ti ń jẹ oyè Basọ̀run bá wà nínú oyè wọn, bẹ́ẹ̀ bá dé Pàpọ̀ wọ́n ń joyè Basọ̀run. Ayinba la pè ìyàwó ọ̀rẹ́ mi Ọláìtàn David ní ìlú Pàpọ̀ Ọ̀sẹ́ ó, Ayinba la pè torí pé Basọ̀run lọ́kọ, Ayinba ní aya. Ọba Aláàfin Ọ̀yọ́, ọba, aya rẹ̀ Ayaba. Bẹ́ẹ̀ bá dé ilẹ̀ Ìjẹ̀ṣà, Ayaba. Àìpé aya Aláàfin Ọ̀yọ́ ní olórí. Ayaba wa bí Wùmí àgbọ́dọ̀ pé lólórí èèwọ̀, Ayaba la pè é.
ìtàn ni ò jẹ́ o àníṣe ìtàn ni ò jẹ́ o ìbá ṣe bí ọlọ́ba ìtàn ni ò jẹ́ o lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn sì máa ń gùn mí ìtò tí ẹ̀ gùn mí ní ńlá mọ́ ìtàn wá ń gùn mí kékeré ọ̀rọ̀ ńlá wá ń tẹnu mi jáde èmi náà ti wá ní burúkú àmọ́ ìwà lọ́rọ̀ burúkú lẹ́nu inú burúkú tí mo wá ní ìwà ń rọ nǹkan kí náà ni wá ń rọ ìrọ ìtàn ìsì ń gbé tàn jáde ní ìtàn tẹ́sí máa rẹ́rìí rẹ̀ ní tí è ṣe àlọ́. Sódẹkẹ́ lọ́wọ́ lo táìtù Basọ̀run fa Ọ̀ṣọ́ Ayíkandúwá ní balógun àkọ́kọ́ ìbalógun èmi ni mo tẹ̀lé Basọ̀run ìbalógun lẹ́yìn la ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn ọba gbogbo náà la mọ̀tàgbàtà bẹ̀rẹ̀ sí ní dádé padà lábẹ́òkúta torí wọ́n dá dúró láwọn ìgbà kan bí a ṣe dá ti Ọ̀yọ́ náà dúró lọ́yọ̀ọ́lé tá a jẹ Aláàfin lẹ́yìn ìgbà tí Aláàfin Olúewu tó wàjà ní ọdún 1835 kó tó wá di wípé a pe Afàláàfin àti ìbàjẹ́ òun sì wà àgọ́ Ọ̀jà ní ọdún 1837 kò rújú ọdún 2 la fi dá a dúró kò pẹ́ ṣùgbọ́n tAbẹ́òkúta pẹ́ jù bẹ́ẹ̀ lọ Abẹ́òkúta pẹ́ jù bẹ́ẹ̀ lọ 3 sì làwọn Ẹ̀gbá ẹgbẹ́ tẹ bá dá Abẹ́òkúta lónìí ọba 5 ló ń bẹ ńbẹ̀ ọba 5 lẹ́yìn làwọn Òwu lọ bá wọn oore nìkan ṣe tá a gbọ́dọ̀ fi ibi san oore bí oríkì àwọn ará Ìlọrin ò fi re sanre ìtàn Ìlọrin ọ̀padà kìí ṣe èbú o tẹ́ bá ní Ìlọrin mi èṣù jàbá kìí ṣe èbú oríkì ni o tẹ́ bá ń kí Olúkòyí àlè jagun ká mọ̀ folè díẹ̀ kún oríkì ilé bàbá wọn nu Ìbàdàn lé Olúyọ̀lé níbi olè gbé ń jà ìró olóhùn oríkì bàbá wọn ni ọmọ Agẹṣinkólé oríkì bàbá wọn ni tọ̀rọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ yí oríkì padà bẹ́ẹ̀ bá sì ti yí oríkì padà ẹ da ìtàn rú torí tẹ̀tọ́rọ̀ móríkì kọ̀ọ̀kan bẹ ẹ wàá fẹ́ wá àlọ́ fikún ibi tó yẹ kí wọ́n gbé kírẹ́sọ̀ sí ẹni wọ́n gbé dómọ̀ sí àlọ́ lèyìn kó o gbé kírẹ́sọ̀ kankan ọ̀sọ́nù mọ́mú dómọ̀ wá mọ́mú sòkún kankan wá mọ́mú fàtàtẹ́ni wá Ìlọrin mèṣú jàǹbá Ìlọrin mèkíní mèṣú jàǹbá kí ló fà á ẹ̀yin kọ́ wọ́n ń bá wí ẹ̀yin Ìlọrin tòní kọ́ ni wọ́n ń bá wí àwọn baba ńlá yín ni àwọn ní mèṣú jàǹbá jagunjagun ni wọ́n jàǹbá lológun máa ń ṣe Kùránì ó sọ bẹ́ẹ̀ àwọn ológun ṣe máa ń hùwà jagunjagun wo ní lọ jẹ́jẹ́ jàǹbá náà lológun máa ń ṣe lọ gbórí kí Ìbàdàn àìwáyé ká mọ̀ lárùn kan lára ìjà àgbòrò lárùn Ìbàdàn nǹkan rí níjà àgbòrò níbi olè gbé ń jàre olóhun ìlú gidi ló lè ti ń jàre olóhun oríkì àwọn bàbá wa àpilẹ̀nu nígbà tí Ìbàdàn bẹ̀rẹ̀ kí ló fà á tí wọ́n bá ń jíyàn gbé lọ láàrin ìlú báyìí tó ṣùgbọ́n bá ti di pé ilẹ̀ ti ń ṣúbà ó ti ń bọ́ sọ́wọ́ àṣàlẹ̀ òkàlùkù ó ti máa wọlé lágboolé ìwọ tó bá bọ́ ọ̀tà tójú ẹ bá rí tó bá ń gbọ́ tó máa ń pariwo wọ́n mú mi lọ ẹgbà mi ọmọ gbọ́ mọ́ bá wọn lọ débi wípé mọ́yẹ̀ odidi baálẹ̀ the great mọ́yẹ̀ wọ́n jí gbé àbí níbi olè wa tó gbójú dé Ìbàdàn àlódidi baálẹ̀ wọ́n gbé tèmi olè tó bá gbé kàkàkí níbo ni ó ti fọ́n alẹ́ tó ní kàkàkí wọ́n gbé Ìbàdàn wá ní lónìí sólè wàhálà wa mọ́ oríkì àwọn jagunjagun nu iná ẹ̀ lóríkì ẹ̀ṣọ́ ọkọ̀ yìí kò lè jagun kọ́mọ́fò lè díẹ̀ kún torí yóò kọ́ ẹlẹ́rù o àbí kí ló pilẹ̀ fẹ́ jagun fún ìbíjú tiẹ̀ ló ti jolè ìkógun sì ní lójú alágbára. Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ mẹ́rú abẹ́rú mú wọn lẹ́rú lójú ogun torí kí náà ṣèbí kọ́ bá lè ta kó lè lówó lọ́wọ́ ni.
ló fi wá fàtọ́ pé àwọn ọba márùn ló ń bẹ ń bẹ. orúkọ táìtù oyè Ọ̀yọ́ náà wọ́n lò Báṣọ̀run torí pé Ṣódẹkẹ́ ọmọ Alákétu ní lẹ́gbẹ̀ẹ́ kan ìran ẹ̀jẹ̀ Alákétu ni, ọmọ Ọ̀rànmíyàn ní lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀jẹ̀ Aláàfin ni. Aláàfin ló ní àwọn ibẹ̀hùn. ẹ̀ẹ́dẹ̀ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́sẹ̀ tó lọ bàbá lọ sí Ìlaró, bàbá ẹ̀ sì lọ sí àgọ́ òwòye o, ẹ lọ ságọ́ òwòye ẹ sì dòǹdò, ẹ sáà máa fọkàn tẹ̀lé bí Aláàfin ṣe ń lọ káàkiri. ẹ̀yin lẹ́lẹ́ẹ̀dọ́là Aláàfin mọ̀ ẹ rí bọ́lá Aláàfin ṣe tó. ta ló sọ pé ta Láàfin kò ṣòro o, ta ló sọ pé ta Láàfin kò ṣòro, òrìṣà tó para ẹ̀ lájùbà, ta ló sọ pé ta Láàfin ò ṣòro. now ká wá padà síbi tá a ti kúrò. ẹ̀yin èèyàn mi l'Ógbómọ̀ṣọ́, ìtàn kàn yín náà nu bí ṣe máa ń kan èèyàn, bó ṣe kàn wá ń bàdàn tá a sọ, tọkàn Ọ̀yọ́ tá a wá parọ́ pé Ọ̀yọ́ wọ́n bá àwọn Fúlàní jà, kódà wọ́n lé wọn kúrò nílọrin, àwọn Fúlàní wá ń dọ̀bálẹ̀ pé ẹjọ́ ẹjẹ́ á padà sí Ìlọrin, tá a parú tàn bẹ́ẹ̀, tá a sọ pé ìdí Fúlàní fojú wa rí màá sọ o, kàbìtì kàbìtì lọ̀rọ̀ aráyé débi pé a tún sọ pé Fúlàní ló pa Aláàfin Olúewu, Ìlọrin wọ́n ṣe Aláàfin Olúewu sí, tá a sì tún sọ̀tàn náà, tá a sọ ìtàn pé àwọn Tápà ti lé wa kúrò ní Ọ̀yọ́ àjàkà tẹ́lẹ̀. tá a fi parọ́. ogun Jábàrà tí Ìbàdàn lọ bá àwọn Ẹ̀gbá jà tí mo sọ tójú wá rí. lẹ́yìn ogun Ìjàyè, ogun tá a tẹ̀lé tá a tún lọ dọdẹ àwọn Ẹ̀gbá tí Aláàfin Àtìbá wá fi ó ṣe Ṣàngó lájà, tí mo sọ pé àwọn Ẹ̀gbá fẹ́ mú Balógun Òbíkúnlé láàyè ni, ọpẹ́lọpẹ́ Akéré Àṣìpa tọ́wọ́pà wá di Balógun Akéré. ogun Òwìwí tí Ìbàdàn ní tíjẹ̀bú ní ẹjọ́ ẹ wá ràn wá lọ́wọ́ lórí àwọn Ẹ̀gbá, àtẹ̀gbá àti Ìbàdàn tí àwọn Abẹ́òkúta fojú wa rí, àti Ìjẹ̀bú àti Ìbàdàn tí àwọn Abẹ́òkúta fojú wa rí mọ̀ bo, mo sọ Ìbàdàn sì ni mí. sẹ́mi wá lẹ̀rú ọ̀wà bá àbẹ́mi lẹ́nìkan wà á gbowó fún láàwá fi ní sọ ìbò míì. stop ṣe bẹ́ẹ̀. tá a bá sọtàn bẹ́ẹ̀ yín ṣe rí kọ́là wá rí. ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ìgbàgbọ́ yín ni pé gbogbo èèyàn sáà lówó, owó tẹ́lómi bá ti rówó àlámọ̀rí rẹ̀ àgbèsí ayé ẹ̀ ti bàjẹ́, gbogbo èèyàn lẹ́pẹ́. o ò lè fún mi ní ntọ́lọ́run ò fún mi, ntọ́lọ́run sì fún mi ò lè gbà. a wá sọ ìtàn lánàá, mo sì tún challenge yín bẹ́ẹ̀ mi ṣe máa ń challenge ẹnikẹ́ni tí bá ń bá mi ṣe fanfà lórí ìtàn. àní ẹ kó àwọn òpìtàn 10, ẹ wá pe Ààrẹ Lájí Àbáàsì, ẹ ti ẹ wá kémi náà ń tàn, ó ti ẹ wò mí àròyé tèmi náà ń ṣe, ẹ̀yin náà ẹ wá ṣàròyé kémi náà ó ti ẹ jókòó kí n gbọ́ tán. gbogbo òwe àti àlọ́ àti ìtàn tó bá fi yín lọ́kàn balẹ̀ kẹ́ ẹ wá kó wá, ká wá jọ mú ọjọ́ ọ̀tàn. torí wípé àsìkò ìjọ nǹkan la wà mọ́, ayé social media la wà. sórí kìíní tó ń wò yìí, bẹ́ẹ̀ nìkan bá ti pa àlọ́ ní ìsìn lọ́rùn ìrọ̀lẹ́ lé ń pàjáre, gbogbo tí ń wí kò lẹ́rìí. Ògbómọ̀ṣọ́ land kò dé Ìkòyí ilé, torí mo tún gbọ́dọ̀ ń sọ ẹ má pe bàbá wa Ṣọ̀ún, ẹ má pè wọ́n ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mọ́, ẹ má pè wọ́n ní Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. so
Ògbómọ̀ṣọ́ láǹdì náà ó dé orí ilẹ̀ Olúgbọ́n, ó dé orí ilẹ̀ Àrẹ̀sà, ó dé orí ilẹ̀ Oníkòyí. táàfin gbà pé Ògbómọ̀ṣọ́ láǹdì ní lóòótọ́ tí wọ́n bá fẹ́ talẹ̀ kan àbáwọn kan fẹ́ dálé sẹ́lẹ̀ àbáwọn kan fẹ́ ṣiṣẹ́ àgbàbí iléeṣẹ́ kan wọ́n fẹ́ ra ilẹ̀ tọ́wọ́ àṣẹ pé lórí ilẹ̀ Ìkòyí tí Ṣọ̀ún ọ̀bá tí ì bu ọwọ́ lù ú kèétí ìdí kèèpé agreement yẹ ìwé àdéhùn ètí ìpè kèjẹ̀níù ní jẹ́ Ògbómọ̀ṣọ́ land ní jẹ́ bẹ́ẹ̀ tó ṣe pé èyí ò nìkan tún kọ́ yóò wá jẹ́ pé ọba Ìrẹsà Ṣọ̀ún ni ó bọwọ́ lù kún ó tó fi jẹ, Olúgbọ́n Ṣọ̀ún ni ó bọwọ́ lù, Oníkòyí gbogbo àwọn ọba àwọn ọba yóò jẹ́ pé tèmọ́ òun petu tọ́wà ní gímú Ṣọ̀ún ni ó bu ọwọ́ lù. ìlà wàá gbà wípé Ògbómọ̀ṣọ́ land ni àwa ń sọ ìtàn ìfẹ́ fún yín. ilẹ̀ Ṣọ̀ún nínú ibi tá à ń pè l'Ógbómọ̀ṣọ́ lónìí gan mélòó ni nínú àwọn àlóńgó òun ló ní ilẹ̀ tó kéré jù. ẹgbẹ́ mọ̀ múra gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Ọlọ́run ti ṣe Ṣọ̀ún bó ṣe ṣe lónìí àti ń lo orúkọ yìí ṣé gbogbo bí tá a rò pé ń jọ Ògbómọ̀ṣọ́ là ń pè l'Ógbómọ̀ṣọ́ títí dìgbà ayé ogun kírídẹ̀yìn ayé ogun. ṣùgbọ́n torí pé Tóyè jẹ́ Àkànní Alébíoṣù ó mú ọlá bálù Ògbómọ̀ṣọ́. gbogbo Ńpẹ̀tù ni àwọn ìsápá ni gbogbo àwọn onísàpá gbogbo wọn báwọn làwọn náà fi àwa lábẹ́ sí ní pé Ògbómọ̀ṣọ́ ń kálukú ọmọ bíi báńdì rẹ̀ dé. àbáwọn ọ̀láàfin tiwọn ẹ pa wọn rẹ́ mọ́tàn. àwa torí pé ẹkún sun àní gbòkú kọjá wájú ilé yín ẹ̀ẹ́kẹ̀ o àwọn pàtàn ti wá o. bàbá ní sọ bá ti rógùn ní ìsìn ní ọbẹ̀ ló ṣe àwa ní gbòkú kọjá wájú ilé rẹ̀ kò síbi tá a gbà bàbá òkè náà wọ́n òkè o á gbòkú kọjá wájú ilé wọn. bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀tán ṣe rí ẹ bínú lẹ́ẹ̀bínú àwọn òṣòdodo ọ̀rọ̀ ń bí ìtàn. Ògbómọ̀ṣọ́ sóònù ó yàtọ̀ sí Ògbómọ̀ṣọ́ láǹdì ibi tí wàhálà ti ń dénú mo sì ti ṣàlàyé ẹ̀ fún wa níjẹta. Ògbómọ̀ṣọ́ sóònù local government márùn ní ń bẹ ní Ògbómọ̀ṣọ́ sóònù bí mẹ́ta ṣe ń bẹ ní Ìbàràpá sóònù. ṣé Ẹlẹ́rùwà ní yọba sọ pé òun ló ní gbogbo Ìbàràpá àbí Olúgbó Ọ̀rà ni ó lóun ló ní Àbáyétẹ̀ ni àwọn ìlú ń Ìbàràpá méjèèjì ṣé wọ́n làwọn ní tá a bá gbé local government sí ibì kan àwọn ìlú mẹ́rin yòókù tí wọn ò ní local government ńkọ́ àwọn wọn ò sí nílẹ̀ Ìbàràpá. àbí Òkè Ògùn tá a fún local government 10 tó ṣe pé kódà ìlú ìṣẹ̀ǹbáyé mi ń bẹ tí local government ò bọ́ síbẹ̀ nínú rẹ̀ ìlú ìṣẹ̀ǹbáyé mi ń bẹ tí local government ò bọ́ síbẹ̀. Saki East àti Saki West ṣé kò sáwọn ìlú mi ń bẹ mọ́ tí ó ṣe pé wọ́n sì lọ́ọ́ bá wọn mọ́ mọ̀ pé àwọn làwọn nílùú àwọn tọ́kẹ̀rẹ̀ ò lágbára lórí rẹ̀ ṣé kò sí ń bẹ́ẹ̀ sáà gbọ́ wàhálà kankan bẹ̀. àbí Oore ló pé tí bùjókòó rẹ̀ ń bẹ nígbòho àbí Ọlọ́run ṣògo tí bùjókòó rẹ̀ ń bẹ ní Ìgbẹ́tí Ọlọ́yẹ́ àbí Kájọlà tí bùjókòó rẹ̀ ń bẹ ní Òkè o kò sáwọn ìlú mi lábẹ́ rẹ̀ mọ́. Ìwájọwà tí bùjókòó rẹ̀ ń bẹ ní Ìwéré-Ilé Ìtẹ̀síwájú tí bùjókòó rẹ̀ ń bẹ ní Ọ̀tú Ìṣẹ́yìn náà ló wà Ìrẹ́pọ̀ Kìsí ló wà àti Ìsbò Tèdè ló wà. Tèdè nǹkan sáwọn ìlú mi ń bẹ mọ́ kí Tèdè wá nítorí pé wọ́n ti gbé kápítà sọ́dọ̀ òun ní gbogbo ìlú yòókù tí ń bẹ lábẹ́ rẹ̀.
local government 10 la fún wọn lókè Ògùn ṣé ìlú 10 péré ní bẹ lókè Ògùn ṣé ìlú 10 ìwọ náà tó ń gbọ́ mi ṣé ìlú 10 tàbí káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa kọ àwọn ìlú tí ń bẹ lókè Ògùn ní ìsìn àwọn èèyàn máa kọ ilẹ̀ Ọ̀fà yá ni. Ìgànná máa ń bẹ lókè Ògùn Sẹpẹtẹrí máa ń bẹ ń bẹ Ọ̀gbọ̀rọ̀ máa ń bẹ ń bẹ àbà. Bá a ṣe wá pín òkè Ògùn sóònù 5 la pín ìpínlẹ̀ Ọ̀yọ́ sí. Ìbàdàn zone, Ìbàràpá zone, Ìbàràpá zone, Ọ̀yọ́ zone, Òkè Ògùn zone, Ògbómọ̀ṣọ́ zone. Ògbómọ̀ṣọ́ zone tá a wá ń wí mo ti ṣàlàyé ẹ̀ fún wa ẹ fẹ́ gbọ́tàn àwo sì sọ̀tàn. Ògbómọ̀ṣọ́ north 185 square kilometre ní Ògbómọ̀ṣọ́ north ní. Ògbómọ̀ṣọ́ south ló kéré jù 68 square kilometre. Ògo-Olúwa 369 square kilometre. Àjáàwá ló wà. Ṣé Ṣọ̀ún ló ní Àjáàwá? Nígbà wọn ti pín sí Ògbómọ̀ṣọ́ zone. Àjáàwá ló ṣe wípé ọwọ́ igi mú Ọ̀yọ́ báyìí. Ìgbà tí wọ́n fẹ́ pín Ọ̀ṣun nínú pínpín Ìjẹ̀ṣà district ní Ògbómọ̀ṣọ́ bá lọ. Ẹ máa wo ibi tọ́rọ̀ ti dé ní o. Ìwọ wá bá Ọ̀yọ́ lọ. Ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ mọ̀ yìí pé táwọn bá fi lè lọ Ọ̀ṣun pẹ̀lú ẹkùn àwọn Ìjẹ̀ṣà wọ́n tẹ ọlá Ògbómọ̀ṣọ́ rí wọ́n tẹ̀ mọ́lẹ̀. Ẹ̀ẹ̀kejì tá a bá fẹ́ gba nǹkan ọmọ Aláàfin ni wá o tAláàfin làwa ń ṣe o wọ́n rí lò àwa náà sì mọ̀ yí pé Ọ̀ṣun agbègbè Ìjẹ̀ṣà odidi ni wọ́n. Ògbómọ̀ṣọ́ ẹkùn òsì Ọ̀yọ́ ni látilẹ̀ torí ilẹ̀ Olúgbọ́n Ṣakí ọmọ ọba ìyálu ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìdíwánú ọ̀dà kí la fẹ́ ṣe Ògbómọ̀ṣọ́ la fẹ́ kọ́ bọ́ Ọ̀ṣun lọ àníjọ́ bọ́ṣun lọ mọ́ àmẹ́yìn náà wàá fi nǹkan kan kí n tí Ìwó fi bọ́ Ọ̀ṣun lọ́nu. Tẹ́ bá wo Ìwó ó súnmọ́ náà Ògbómọ̀ṣọ́ ó sì súnmọ́ náà Ìbàdàn ló súnmọ́ jù ó sì súnmọ́ Ọ̀yọ́. Iná fa wàhálà ńgbà náà pé ẹ mẹ́gbọ́ ọmọ ọba fọ́sùn torí ibi odò Ọ̀ṣun ní Ògúndìgbàró ká tó máa bọ̀ ní àṣejì rẹ̀ odò Ọ̀ṣun ní Ìwó ní Ògúndìgbàró ibẹ̀ náà ni akọni kan táwọn èèyàn sọ ó di òkúta àmẹ́rù ọlọ́mbèmí náà bọ́ ọba fọwọ́ kan gbáàyà rẹ̀ báyìí tó ọba bá ń lé yóò mì sí ọ lọ́wọ́. Òkúta dẹ̀ ni wọ́n dẹ̀ wọ́ láṣọ wọ́n dẹ̀ dúró náà báyìí ni nǹkan pọ̀ ńlẹ̀ Yorùbá o iṣẹ́ sì kùtà èèyàn ó ṣe. Mo ti lọ bẹ̀rẹ̀ tẹ́ bá lọ wo orí YouTube Ìtàn Yorùbá ẹ kàn tẹ Ògúndìgbàró yóò gbé wá. Ó ṣàlàyé ńgbà yẹn gbà mú lọ láti ààfin kábíyèsí Olúwo wọn ti ní wọn mú mi lọ torí nígbà náà tá à ń gbọ́ kábíyèsí ti kó gbogbo òrìṣà dànù níwò wọ́n ti ṣe gbogbo ẹ̀ èmi bá lọ kábíyèsí kí ló dé kó ṣàdánù Ògúndìgbàró wọn ti gbé wá ìgbà tí wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n ṣe tí wọ́n ó ṣe tán wọn ò dá padà bí àwọn ọba bíi 4 bíi 5 wọ́n dẹ̀ ti dáfá pé kí wọ́n dá padà sáàyè wọn làwọn á gbé lọ. Nígbà òde stage kan fúnra kábíyèsí Olúwo ńlọwà mọ́tò fún rẹ̀ ní jẹ́ pé ọba ló forí ìlú lọ èyí tí ó dé ojú ọ̀nà tí mọ́tò takú tí wọ́n bá ti ń gbé lẹ́nu mọ́tò yóò tó ṣe kí ni mọ́tò ó ṣiṣẹ́ tí wọ́n bá ti ń gbé sí ibi tí wọ́n gbé òun sí tí ọba wọn débẹ̀ ẹ̀ kọ̀kọ́ kan gbogbo ẹ̀ mo fi hàn mo dé ńjọ́ náà èmi èé gbọ́rú mọ̀ táwọn yẹn bá kàn ń sọ rádaràda sí gbàkànṣàwó kan ìtọ́ bá jòdò ló ń pè yàn lèmi ó sọ. Ọ̀nbẹ lógún dìgbà tán ní kábíyèsí ti lọ rú dànù
wọ́n dá padà bẹ́ẹ̀ ni àìmọ̀kànmọ̀kàn èyí tẹ́ wá ń pariwo ṣe bógun dìgbà ló ń bẹ́ẹ̀ tó yẹ ká sọ di tourism center ṣe ẹ̀yà sí ṣe ẹ̀yà sí. Ògúndìgbà rohun ìwá ni odò Ọ̀ṣun àti odò ọba ti pàdé ìlò fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́ táwa tòní sì ń lò la fi lè dáàmú omi yẹn láyàṣejì rẹ̀. ẹ jẹ́ ń dáwọn ará TikTok lóhùn èmi ò mọ̀ pé mo ti pẹ́ tó báyìí lórí TikTok títà bá ti ń gùn mí èmi ìfẹ́ gbọ́ nǹkan kan ẹ má bínú àwọn àtàwà lórí Facebook ẹ tó já dáhùn yẹn wá lórí TikTok lóhùn ẹ má bínú ẹ já sáré dá wọn lóhùn. gbé wá ẹ kó ti gbé wá náà. ẹ má bínú. ibẹ̀un Ìwó yẹ kó bọ́ sínú ààlà ni pẹ̀lú odò tó ń bọ̀ àti tí ń wọ̀n tẹ́lẹ̀. Ìwó ó yẹ kó bọ́ sí Ọ̀yọ́ state ni Ògbómọ̀ṣọ́ ló yẹ kó bọ́ Ọ̀ṣun state lọ. Ògbómọ̀ṣọ́ ló yẹ kó bá Ọ̀ṣun lọ. ṣùgbọ́n torí pé Ọ̀ṣun kéré áàbù mọ́ gbogbo èmi làwọn ẹdẹ nǹkan nǹkan tí wọ́n mú mọ́ wọn Ọ̀yọ́ ní gbogbo wọn. ṣùgbọ́n ẹsẹ̀ bí nǹkan kan náà kújọ ni wá bá a pinlẹ̀ pin bá a pin náà nǹkan nǹkan náà ni wá iná ẹsẹ̀ gbà bẹ́ẹ̀. torí tí wọn ò bá dẹ̀ fún wọn láwọn ilẹ̀ tí wọ́n fún wọn ní Ọ̀ṣun tó jẹ́lé Aláàfin Ọ̀ṣun state ó tún kéré ju bó ṣe kéré lọ. t'Ógbómọ̀ṣọ́ bá wá bá Ọ̀ṣun lọ ṣé gbogbo àwọn oríire local government ṣé wọ́n bọ́ṣun lọ Sólúmọ́ bọ́ṣun lọ ṣé Àrẹ̀sọ bọ́ṣun lọ àbà ibi tí wọ́n ti wá dárò náà nu. local government 5 ìlà fún wọn ní Ògbómọ̀ṣọ́ sùn. Ògo-Olúwa Àjáàwá ló wà 369 square kilometre ni. Oríire ó wà ní Ìkòyí Ilé 2116 square kilometre. Sùúrùlérè ló kéré jù ó wà ní Ìrẹsàádú. Sùúrùlérè ló kéré jù 23 square kilometre. Oríire wá lọ bẹ́ẹ̀ tó lọ fẹ́ gbẹ́nu lé ìpínlẹ̀ Kwara ó gbẹ́nu lé ni láti Ìkòyí Ilé ó sì tóbi púpọ̀. Ká dá Ìbàdàn sí ọ̀nà 3 ó kó ìdá 2 Ìbàdàn ní Oríire local government. Gbogbo Ògbómọ̀ṣọ́ sọ̀nù tá à ń wí náà o local government 5 náà kò tó Ìbàdàn o kò tó Ìbàdàn land. ṣùgbọ́n ó ju Ìbàràpá lọ Ìbàràpá sóun lọ. Òkè Ògùn sóun ló tóbi jù Òkè Ògùn sóun ló tóbi jù. lẹ́yìn Òkè Ògùn sóun Ọ̀yọ́ sóun ló tóbi jù. lẹ́yìn Ọ̀yọ́ sóun Ìbàdàn sóun ló tóbi jù. lẹ́yìn Ìbàdàn sóun Ìbàràpá sóun ló tóbi tẹ̀lé. Ògbómọ̀ṣọ́ sóun ló tóbi sí kẹta. Oríire yìí Oríire local government Ọ̀yọ́ local government ní tẹ́lẹ̀. Gbogbo àwọn tó sì wà níjọba ìbílẹ̀ Oríire wọn ò rí tẹ̀mí sọ ìta Aláàfin ni wọ́n ń sọ. Èmi sì challenge yín mo bi yín àní ìjọ wo ìní ẹ wá ja ogun gba Ìkòyí mo ti sọ nínú ìtàn èyí tí Oníkòyí fojú yín rí àti ète àṣegbé Ìlàrí Ọlọ́fà tó fi yí tébù padà tábìlì padà tó fi gbè wọ́n jọ́ náà.
gbogbo ẹ̀ mo sọ. àwa fi lè àfi bọlá kù fẹ́nìkan wọ́n ń pe Olúbàdàn ní Imperial Majesty lónìí wọ́n ń pe Ṣọ̀ún ní Imperial Majesty Aláàfin nìkan ṣoṣo ọba tí a ń pè ní Imperial Majesty tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ wá lónìí kálukú náà ni òṣèré tó fẹ́ jẹ́ His Royal Majesty His kìnnìkan Majesty mọ́ Imperial Majesty ni. agbára empire wo ni àwọn tá à ń pè bẹ́ẹ̀ ni a sì bínú bó ṣe wùjọba ló lè pè wọ́n àmọ́ tó bá di bí ìtàn ìlú àti ilẹ̀ àwọ̀ sòdodo àásòdodo ọ̀rọ̀ tó bá ti di bí ìtàn ìlú àti ilẹ̀ àásòdodo pé bẹ́lẹ̀ ṣe rí ni àní parọ́ bó ṣe rí nù òdodo láàsọ ẹ tẹ́ wà lórí TikTok ẹ máa bá wa power tap òdodo láàsọ mo rò pé ẹnìkan wà lórí TikTok àti gbé wọn yín sókè ọ̀sẹ̀ fẹ́ dá ṣètò ni. ẹ kú ètò olùkọ́ àgbà ẹ kú ètò. ètò ni o. ẹ dárúkọ Ìpàpọ̀ lẹ́ẹ̀kan ibi tèmi ti wá nìyẹn ó dàgbẹ́ ti lọ ṣe ẹ ti lọ síbẹ̀ rí. bẹ́ẹ̀ ni Ìpàpọ̀ ọ̀sẹ̀ o ibi wọ́n ní kọ̀sọ́mọ náà tí ó jọ̀sẹ̀ bíi tẹ̀yìn ará Ìpàpọ̀ kọ́ ọ̀sẹ̀ lóògùn yín múmu là ń mọ̀ọ́sẹ̀ ní Ìpàpọ̀. àwa la ní o mo kàn fẹ́ kí ní pé ẹ kó ètò jàre. ẹ ṣe gan-an. o má ṣàárín pé ẹni tàdé bá ń ṣètò ẹ ṣáà máa ń dárúkọ Ìpàpọ̀ ó dà pé láìkí wa gan ní Ìpàpọ̀. ọmọ Aláàfin Ṣàngó ni yín bẹ́ẹ̀ ni ọmọ Aláàfin Ṣàngó ni yín. bẹ́ẹ̀ni. torí nínú àwọn ọba tí wọ́n ń lo Àmèjìgì lẹ́jẹ́ kó tó ní pẹ́ wá ń lo adé lónìí Àmèjìgì àwọn ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ ni máa ń lò tó pé ibi ìtẹ́ ń wà yìí o fún wọn ládé ṣùgbọ́n Àmèjìgì ni baálẹ̀ kí baálẹ̀ ò lè bá wọn lò. now ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ẹgbẹ́ onímọ́tò lẹ́kọ̀ọ́ àkànlá mẹ́nubà torí tẹ́lẹ̀ tá a sọ ìlú ti gba ààyè. gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá láwọn wọ́n ń pe United Nations kó wá dá sí ọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n gbé taari gbogbo àná là ń tara kúrú Ọlọ́run já rí wọn o àrí wọn. wọ́n ti pa nínú àwọn èèyàn wa kí wọ́n tó kó wọn wọgbó nígbà wọ́n tó dénú igbó àṣekè ṣe fídíò kan ilé àwọn tí wọ́n pa èèyàn méjì ní ṣùgbọ́n ẹyọ kan ni ó jáde wọn ò jẹ́ ká rí ìkan yòókù ìgbà tí wọ́n tó dé ilé ìlà tó mọ̀ pé èèyàn méjì ni wọ́n pa ní bùbá wọn yàtọ̀ sáwọn tẹ́ ti pa kí wọ́n tó kó wọn kúrò ní skul. gbogbo àlà ń yọ̀ tá ń báríkà tá à ń kí iléeṣẹ́ ológun tẹ́mi náà ṣe kínní fídíò tí mo fi rẹ́kọ̀dù Barrister ṣe kí lẹ pé sójà tó ń ṣe tẹ fi ń pè é sójà ní sòǹbí tẹ́mi náà fi kí àwọn ológun wa kú iṣẹ́ torí pé ológun ni bàbá tó bí èmi lọ́mọ sójà ni bàbá mi jà nínú ogun Hitler ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì mo sì ní ẹ̀gbọ́n tán bá dórí captain Ambale Abasi jagunjagun ni nínú ogun Hitler nínú ilé tiwa ilé Ọlájù èèyàn mẹ́ta ló lọ sójú ogun bàbá mi lọ Raimi ẹ̀gbọ́n rẹ̀ lọ Amúsẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tún lọ àwọn mẹ́ta wọn lọ sójú ogun Hitler nínú ilé wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n sì bọ̀ láàyè torí ẹ̀jẹ̀ ogun la fi bí wa. gbogbo èèyàn wá ń kí àwọn iléeṣẹ́ ológun a kú oríire o ẹ ṣé o gómìnà wa wá dìde United Nations ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o a fẹ́ mọ̀ bó ṣe jẹ́ gómìnà